Àgbà kì í ṣòro bí ewé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Wọ́n ní tá a bá délé baálé ilé là á kọ́ kí. Bàbá dọ́nà á kí àwọn àgbààgbà ọ̀nà wípé ẹ kú iwájú o, ẹ lẹ́lẹ́yìí o. Wọ́n ní poroporo tí bá ń gúnyán tí ọba fi todó ṣe odó wọn a máa fàya gbẹrẹgẹdẹ. Wọ́n ní rokàrokà tí bá ń roka tó lóun ò fi tààrù ṣe àmàlà wọn a sì máa yí dànù. Tó ẹ̀yin lọ̀rọ̀ àwọn àgbàlagbà ní tó bá bọ́ọ̀lẹ̀ kì í ṣe kó aṣọ yìí ẹ̀yin tó láyé ẹ má dàálù wá lára o. Ẹ̀yin náà lọ sọ pé ọ̀pá kì í pohùn mágogo lẹ́nu. Ẹni Lúkúmọ̀nù ọmọ Ayédáre ẹni máa wí ẹ sì ń gbọ́ àìní gbọ́ ọmọkùnrin sí tẹnì kọ̀ọ̀kan wa o. Ọyẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Kí ni mo fẹ́ fi ṣe wálé àǹfààní ní ọwọ́ àárọ̀ yìí? Àwọn àgbàlagbà ń pè ní ìtúwọ́ atúdè. Ayé burú, ayé lòkun, ènìyàn lọ̀sà. Ilẹ̀kùn ayé ò ní tì mọ́ wa o. Ilẹ̀kùn ayé kò ní tì mọ́ wa. Èèyàn lówó láyé kájẹ́ ọmọ mọ̀ sí bí ọba ti rówó ó róbìnrin, bí ọba ti róbìnrin ó rówó. Ọgbà bẹ́ẹ̀ obìnrin ẹgbẹ́bi tí ò sówó bí ọba ti rówó báyìí ó ti dandan kó róbìnrin bẹ́ẹ̀ ni. Mo ní kẹ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan o, ẹ̀já kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ọ̀yá ẹ máa bá mi bọ̀ wá. Ẹ lọ́ọ́ bá mi wá odidi òkété kan tó pé pérépéré. Ó lè jẹ́ òkété tí àwọn ọdẹ lù pa tàbí òkété tí a rà lódidi tá a pa bẹ́ẹ̀ ẹ lè du. Ṣùgbọ́n gbogbo òfin inú rẹ̀ la fẹ́ lò ẹ kó sódó, inú odó là á ti gun. Ewé tẹ̀tẹ̀rẹ̀ gún gbogbo ohun tá a lò tòòjọ́ ní ọ̀jẹ́. Ewé tẹ̀tẹ̀rẹ̀ gún ẹ kó sódó ẹ máa gun. Ewé apàṣà tútù ẹ kó sí. Èèpo ọ̀bọ̀ akọ, èèpo àbọ̀ méjì ní bẹ o, ọ̀kan náà ni o. Ṣùgbọ́n èyí tí ò tí ì gbó dáadáa òun labo, èyí tó ti gbó dáadáa òun làwọn àgbàlagbà ń pè ní akọ. Ẹ farabalẹ̀ tẹ́ ẹ bá fẹ́ rà o torí pé a máa jọ èèpo àgàn o, ẹ̀rí yóò ṣe pèkìtì dáadáa. Aṣọ àwọn àgbàlagbà díẹ̀ ẹ fi sí tó jẹ́ òríjínà àti àwọn nǹkan rẹ̀ yókù tààrà sí tààsọ̀pọ̀ tí ó fi dọbẹ̀ tí ó fi dodidi. A tún wá lórí àtẹ lẹ́yìn ìgbà tá a ti yanjú yẹn sẹ́gbẹ̀ẹ́ kan kì í parí o, ó kù lẹ́yìn nìbọn ró o. A wá lórí àtẹ lọ́dọ̀ àwọn lẹ́kulẹ́ja. A pa abẹ́ra òkété gbígbẹ. Wọ́n ní ọ̀rọ̀ káwọ́lérí ní bọ́kété TV dórí àtẹ, ọ̀rọ̀ ọ̀fọ̀ ní bọ́kété TV dórí àtẹ o. Gbogbo etí tí ń gbọ́ mi ọ̀rọ̀ káwọ́lérí ò ní bá wa o. Ọmọ yín ò ní rárìn sọrùn, ọkọ yín ò ní rárìn sọrùn, ọkọ yín ò ní kú, aya yín náà ò ní kú. Gbogbo aláboyún tí ń gbọ́ mi ẹ̀ ní kú dànù tọmọtọmọ o. Gbogbo ìdílé ní ìlọsẹ́ yìí. Òkété gbígbẹ yìí a wá yà sí ọwọ́ la fi yà sí ọ̀nà 16. A kó sí inú igbá. Tá a bá kó sí inú igbá a wá fi ewé sápó, àwòrán ìpúwé sápó tẹ̀ ń wò yìí òun la fi bò ó. Wọ́n ní aṣọ láńlá ni sápó mú bora
owó lálálálá dúkìá lálálálá ohun rere lálálálá kọ́ máa wọlé tọ̀ gbogbo etí tí ń gbọ́ mi. A fi ewé sápó iye tó bá wù á fi bo òkété yìí mọ́lẹ̀. Tá a bá ti ka gbogbo èròjà ọṣẹ yìí tó pé, ẹ má gbàgbé pé mo ní ìfò òkété tútù, ewé tẹ̀tẹ̀rẹ̀gún, ewé apàṣà tútù, èpo ọ̀bọ̀, aṣọ àgbà àti àwọn nǹkan yòókù tá a bá sà tó pé tá a fi kúnra wọn. Tá a bá wá parí iṣẹ́ náà tán, a wá kó ọṣẹ yìí lé orí ewé sápó tó ti wà nílẹ̀. A ṣẹ̀ṣẹ̀ wá tó fi ewé sápó míì a fi bò ó. A wá dè mọ́lẹ̀ fún òǹkà ayé ọjọ́ tó yẹ kó kà. Ẹ̀ ń bí mi àìrọ́ irọ́ tó bá ti ka ayé ọjọ́ tó yẹ kó kà ọ̀dọ̀ bẹ̀ ká máa jà sára. Iṣẹ́ yìí dáa gan-an ni, kò síjọ́ tá a lè lò ó. Kábíyèsí Ọlọ́run o. Ọmọ mi ń jìyà ìmọ̀dí o, ìyá ni wọ́n ń bínú sí lọ́mọ ń jìyà rẹ o. Ọkà ìwé ọmọwé ju báírò gan lọ, ọmọwé ọ̀pọ̀ bó ṣe wá ọmọwé tó bẹ́lẹ̀mí ti ń ríṣẹ́ wọn èyí olóṣù méjì lọ tí wọ́n fi lè kó mbẹ́. Ẹlòmíì ò tiẹ̀ ríṣẹ́ gbogbo bó ti lè fè bó tó bó ṣe mọ̀wé tó wọn ọ̀gbá o. Ẹlòmíì kọ́ iṣẹ́ ó sì mọ̀ṣẹ́. Ẹ gbọ́ kò gba odidi ilé rí ká sọ pé máa ṣàn ni. Táwọn Nàìjíríà ń pè ní bíríkìlẹ́yà wọn ò gbé ilé fún rí pé kọ́ bá wọn kọ́. Wẹ́dà lẹ́lòmíì kò gba géètì rí débi pé wọn ó pè kọ́ bá wọn ṣe géètì, bíi kí wọ́n sọ pé kọ́ bá wọn jórin ẹ̀yìn rin ẹ̀gbẹ́ ilé àwọn kan já sí àwọn kan yẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Ṣéṣẹ́ nìyẹn, iṣẹ́ burúkú nìyẹn o. Ayé ò ní fohun burúkú lọ̀ wá. Ohun rere ohun rere ohun rere làkèrè fi lọ́ọ̀dọ̀, ohun rere lélẹ́dùà yóò máa tì sọ́dọ̀ wa. Tí a bá lo iṣẹ́ yìí kò ní kábàámọ̀ tó o bá fẹ́. Kàn sí Lukumonu ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Nọ́mbà wo lẹ lè fi kàn sí mi +2348032983298. Ẹ gba nọ́mbà orílẹ̀-èdè Benin +22901551928. Ẹ jẹ́ n fi méjì yẹn lẹ̀, nọ́mbà yòókù ẹ máa rí ní orí àwọn ètò yìí. Àbí o fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé rẹ ni, ẹ kàn sí Lukumonu ọmọ Ayédáre. Àbí ìtọ́jú àrùn ara ni, ẹ kàn sí wa. Pọ̀ wà lórílẹ̀-èdè Benin báyìí, ohun tẹ́ ẹ bá fẹ́ ẹ kàn sí wa. Àwakọ̀ o, Ọlọ́run ni o. Ẹ̀yin ará Abidjan ẹ kú ojú lọ́nà Lukumonu bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan bá lóhùn ní bàbá ọgbọ́n tẹ́ ẹ bá ti gbọ́ Lukumonu ọmọ Ayédáre kì í ṣe mi. Àǹfààní wà fẹ́ni tó fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp yẹn ọ̀nà méjì ni, private ń bẹ, public ń bẹ. Ìwọ tó bá wọnú private owó ló fi wọ bẹ̀ 10,000 ní fáǹfààní ẹni ó wà Nàìjíríà tó sì bá parí ẹ sì máa san 10,000. Ẹni tó wà lórílẹ̀-èdè Benin lọ ní French country àpò márùn-ún sẹ́fà ni tí í ṣe sẹ́ẹ̀mì iye tẹ́ ẹ máa san nù. Ọgbọ́n wà ńbẹ̀, yàrá ọgbọ́n ni, àwọn èèyàn lálálálá lọ́pọ̀ ńbẹ̀. Ṣùgbọ́n public yìí ọ̀fẹ́ lẹ́wọ̀ bẹ̀ ẹ̀ láǹfààní ìbéèrè kan ẹ̀ kàn jẹ́ mẹ́mbà ni. Ṣùgbọ́n ẹ láǹfààní sí gbogbo àwọn ètò tó ti wà tipẹ́ tá a bá ti ń share rẹ̀ kọ́ máa dọ́dọ̀ ẹ̀yin náà. Àwa àfọlọ́wọ́n ọba tọ́da yẹn ibẹ̀ yín o pé tó wa bẹ́ẹ̀ bá ti ń salábàpàdé ẹ máa share rẹ̀ kọ́ kálé kọ́ kákó. Yẹ́yẹ́ wá kò ní yẹ lẹ̀. Ohun rere ohun rere ohun rere tí sojú ọjọ́ ohun rere Elédùà yóò fi wá wárí. Wọ́n ní òjò kì í rọ̀ kó tà sí ilẹ̀. Elédùà olóore wa kò ní tà sí wa, á dára fún wa, kò ní sọ̀rọ̀ fún wa o. Gbogbo wa tó wà lókè òkun àti wọ́n tó wà ń gbèrè ọ̀sà, àbí sí ọwọ́ ló ń ṣe ni, iṣẹ́ oṣù ló ń ṣe ni, ọ̀ǹtajà tiẹ̀ ni. Wò mí o ti sọrí olórí tó, àwọn ohun tó yẹ kó lò ní tó fi ráyè ṣe. Má bá wọn wọ́rí olórí, má bá wọn wẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ o. Sáyẹ́ǹsì àwọn àgbàlagbà ní téèyàn fi rọ́nà lọ. Bí ogun kan ọ̀bá mú yàn téèyàn ò lógun ìdílé, téèyàn ò sì lógun àfọwọ́fà, kò sí ohun tó ní kọ́ ọmọ lá o. Tó ti ṣiṣẹ́ tí tọrọ mọ́ kádàrá rẹ̀ tó sì ń bẹ lọ́rùn rẹ̀, gbogbo nǹkan rẹ̀ ọmọ àlọ́ ń gbẹdẹmukẹ́. Tọ́ èmi náà ní Lukumonu ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ire kàbìtì nílé gbogbo wa o.